Dáfídì orí kẹrìndínláàádọ́rin ẹsẹ̀ kejìdínlógún 66 66:18 ta ló wà mẹ́? Ìyá bẹ́ẹ̀ bá gbẹ̀ṣẹ̀ láàyè. Bí ẹ bá gba ẹ̀ṣẹ̀ láàyè ní àyà rẹ, Olúwa kì yóò gbóhùn mi. Olúwa kò ní ṣe kẹ́rẹ́. Kò ní ṣe kẹ́rẹ́. Ẹ sọ dáadáa. Yóò gbóhùn mi. Àwọn ohun ìkọ̀sẹ̀. Ọdún 2025 ti ń bọ̀. Ìlú ò bá wọn pé. Ó ń bẹ bí láàárọ̀ yìí. Gbogbo ìrìn àjò tó rìn ní ọdún 2024 tí ò ní bá Ọlọ́run pé tí ò ní jẹ́ kó bá àwọn ènìyàn Ọlọ́run pé pọ̀ ní ọdún 2025 wàá jùlẹ̀ lónìí. Ó ní bí ìwọ bá gba ẹ̀ṣẹ̀ láyè ní ọkàn rẹ, ó ní èmi Olúwa kò ní ṣe kẹ́ni kò ní gbọ́. Ẹ bá lọ sílé ìwé Àìsáyà orí kìíní ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún. Àìsáyà orí kìíní ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún. Nígbà tí ẹ̀yin sì na ọwọ́ yín jáde, Nígbà tí ẹ̀yin lọ wọ́n yín jáde, èmi ó pa ojú mi mọ́ fún yín. màá pa ojú mi mọ́ Nítòótọ́, nítòótọ́. nígbà tí ẹ̀yin bá gba àdúrà púpọ̀, Nígbà tí ẹ bá gbàdúrà púpọ̀, èmi kì yóò gbọ́. yóò ní gbọ́ o. Ọwọ́ yín kún fún ètò. Màá bá wọn pé lọ́dún tó ń bọ̀. Yẹn lọ. Ó ní nígbà tí ìwọ bá gba gbogbo àdúrà púpọ̀, ó lé mi ò ní gbọ́. Ó ní torí pé kẹ́ni ọwọ́ rẹ̀ kún fún ẹ̀jẹ̀. Ó ò ṣe ronú kúwàdà. Ó ń pè wá rẹ̀ dà. Ó lè bọ́ lọ́rùn pé. Ó ní ẹlẹ́ṣẹ̀ la fi ṣẹ́ fún ìwé oníwàásù. Ó ti tẹ̀síwájú rẹ̀. Ìwé òwe orí kẹrìndínlógún ẹsẹ̀ kejì ta ló wà bẹ́ẹ̀? Ìwé òwe 26 Gbogbo ọ̀nà ènìyàn ni ó mú ní ojú ara rẹ̀. 26 mo ṣe mistake orí kẹrìndínlógún ẹsẹ̀ 2. Bí ẹyẹ fún ìṣíkiri. Ó ní bí ẹyẹ fún ìṣíkiri Àti alápàdẹ̀dẹ̀ fún fífò. àti alápàǹtẹ̀lẹ̀ fún fífò. Bẹ́ẹ̀ ni ègún kì yóò wá láìní. Bẹ́ẹ̀ ni pírọ́blẹ̀mù ò ní wá láì ṣe kí ni? Láìní. Láì nídìí kò dẹ̀ wọra rẹ̀. Tó o bá wọ ara rẹ̀ tí ò bá jọra kó o dẹ̀ wọ ìpìlẹ̀ rẹ̀. Wò dáadáa. Ó ní ẹ wá ẹgbẹ́ kájọ ìmọ̀ pọ̀. Ìwọ sọ tiẹ̀ jẹ́ kí èmi náà sọ tèmi. Ó ní ẹgbẹ́ kájọ òògùn. Come let us reason together. Ó ní yájọ òògùn kí lè wọ́n ṣe tẹ́mi ò fi gbọ́ kí lè wọ́n náà ṣe kí lè mi ò ṣe fún ọ. Ìwé òwe orí kìíní. Ó ní nígbà tí èmi ti pè ìwọ ò dáhùn, èmi lọ́wọ́ mi sí ọ, ìwọ ò kà á sí. Ó ní gbogbo ìfilọ̀ mi lèmi fi fún ọ, ìwọ sì yẹ. Ó ní ṣùgbọ́n nígbà tí wàhálà rẹ bá dé, ó ní mi ò ní dá ẹ lóhùn. Ó ní wàá ké mi ò sì ní gbọ́. Ó ní torí wípé kí ni èmi ti pè ọ ní ìgbà kan, ìwọ ṣe kí ni o sì gbọ́. Kí wá ní pápá rẹ̀? Ẹ bá mi lọ sí ìwé Jòhánù. Jòhánù kìí pọ́ńtọ̀ orí kejì. Ẹ bá wo ẹsẹ̀ kìíní àti ẹsẹ̀ kejì rẹ̀. Jòhánù kìí orí kejì ẹsẹ̀ kìíní sí kejì. Àdúrà wa pọ̀ àbẹ̀bà. Ẹ̀yin ọmọ mi. Ẹ̀yin ọmọ nínú Ìwé Olúwa. wọ̀nyí ni mo kọ sí yín. Ó ní ìwé wọ̀nyí ni mo kọ sí yín. Kí ẹ má bàa dẹ́ṣẹ̀. Kẹ́ni má bàa dẹ́ṣẹ̀ ṣùgbọ́n Bí ẹnikẹ́ni bá sì tó dẹ́ṣẹ̀. bá wá ṣe é ṣe tá a wá rí nínú wa tó wá dá ẹ̀ṣẹ̀. Àwa ní alágbàwí lọ́dọ̀ bàbá. Má yọra rẹ lẹ́nu, má torí rẹ̀ fi Kristi lẹ̀, má tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀ yẹn. Ó ní àwa ní alágbàwí lọ́dọ̀ bàbá. Jésù Kristi Jésù olódodo. Kristi olódodo.
àti ìka tó pọ̀ tó ti gbé yẹ ìrìn àjò tó rìn tí yóò tọ́ níwájú Olúwa àwọn ọ̀rọ̀ tó ti sọ àwọn ohun tó ti ṣe àgbèrè ni panṣágà ni irọ́ pípa ni àwọn ohun tí Ọlọ́run kò fẹ́ tó lóun kórìíra pé nígbà tó o bá padà dé kó o bá pè mí ní òní gbọ́ o bá wà sóyún máa ń dẹ́rọ̀ báyà kó o máa jọ́ọ̀bù kó o máa fò ní ìrìn gbọ́. ẹni tó bá gbọ́ Jeremáyà ìbẹ̀rẹ̀ máa ń lẹ̀ fún àjẹ́ Jeremáyà 15 orí kẹẹ̀ẹ́dógún ìwé Jeremáyà orí kẹẹ̀ẹ́dógún ẹ bá wọn wo ẹsẹ̀ kìíní Olúwa wí fún mi pé ó ní kí àwọn wòlíì tó le dáadáa ṣé ẹ mọ bí Mósè ṣe lé tó níwájú Olúwa tó rí Olúwa ṣé ẹ mọ bí Sámúẹ́lì tó jẹ́ pé Bíbélì wípé ní gbogbo àwọn wòlíì àti ìránṣẹ́ Olúwa kò sí ọ̀rọ̀ tí Sámúẹ́lì sọ kò mọ̀ọ́lẹ̀ tó bá sọ wípé orílẹ̀-èdè yóò wọ́n ní lórílẹ̀-èdè wọn yóò wọ́n ní lórílẹ̀-èdè wọn wọ́n yìí yẹ lọ́rùn wòlíì tó jẹ́ pé Ọlọ́run fi máa ń yẹ̀wò sí ọ̀rọ̀ rẹ̀ ni wọ́n sọ fún Sọ́ọ̀lù pé Ọlọ́run ṣẹ́wọ̀ pé Ọlọ́run ló pàdé bá Sọ́ọ̀lù yá ṣẹ́wọ̀ bẹ́ẹ̀ kárí bẹ́ẹ̀ Ọlọ́run ò rọ pé Sámúẹ́lì ló pàdé ọba rẹ̀ ìyá kó dẹ mọ́ gán torí tẹ́ ẹ bá wo Bíbélì dáadáa ó wá tó àkókò ní ó ti sọ̀rọ̀ yẹn tán Olúwa sì ti fi àṣẹ sí ó wá padà pé Olúwa jọ̀ọ́ àbí tẹ́ ẹ Bíbélì Sọ́ọ̀lù nígbà fi bẹ Olúwa ó padà lọ bá Ọlọ́run torí láti fi máa yẹ̀wò sí ọ̀rọ̀ Sámúẹ́lì Bíbélì Ọlọ́run sì sọ Sámúẹ́lì kó ṣọ́ra má jẹ́ kẹ̀yìn sí ọ̀rọ̀ yìí kò ní kó o ti sẹ́tù á lè dá padà torí máa yẹ̀wò bẹ nínú ohun Sámúẹ́lì ó ní bí Sámúẹ́lì ẹ tẹ̀síwájú mà àti Mósè tó bá dúró níwájú mi síbẹ̀ mi ò ní dúró sí wọn mi ò ní gbọ́ o sáà sọ fún pé eléyìí tí ó lọ fún ìdá ó ṣe kí ni ẹ jókòó mọ̀ kọ́rọ̀ rẹ má bàa di bẹ́ẹ̀ kọ́rọ̀ rẹ tó di pé pásọ̀rọ̀ tó bẹ̀ fúnlẹ̀ wájú Olúwa máa bẹ̀ Olúwa dáríjì gbogbo ẹ̀ṣẹ̀ ó jẹ́ tètè ṣọ́ra rẹ̀ ìpele kan wà tó dé nínú ẹ̀mí tó bá kọ́ Olúwa kò sí àwọn wòlíì olùkọ́yà tó gbèrò lórí ẹ lórí ìlú rẹ nígbà tó fọ́gbó rẹ lórí rẹ òní torí Olúwa kò torí ẹ̀ dáríjì ẹ̀ kó o tó dé ìpele yẹn ọdún 2025 ti ń bọ̀ níbi ìyẹ́ra rẹ bọ́ ọ lẹ̀ wọ́n tuntun bó ṣe kíni kó o sì wọnú ògbó tuntun ẹ bá mi lọ sí ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí ìkíní ẹsẹ̀ kọkàndínlógún láti wọnú àdúrà wa lọ àwọn ohun ìkọ̀sẹ̀ ìdìmú kò lọ́wọ́ rẹ̀ Iṣẹ́ Àpọ́stélì orí kẹta fẹ́ sọ ẹsẹ̀ kọkàndínlógún Iṣẹ́ Àpọ́stélì Act of Apostles Iṣẹ́ Àpọ́stélì orí ìkẹta ẹsẹ̀ kọkàndínlógún. Nítorí náà gbogbo wa ẹja ronúpìwàdà kí ẹ sì tún yí padà ẹ yí padà o ká lè pa ẹ̀ṣẹ̀ yín ká lè rẹ́ pa ẹ̀ṣẹ̀ yín rẹ́ kí àkókò ìtura kó lè ṣe kí ni kò lè ti ọ̀dọ̀ Olúwa wá ẹni dé dúró. Èmi kò lè ṣe ẹni máa yẹ Jésù lọ́kàn. Èmi kò lè ṣe ẹni máa yẹ yan Olúwa ọ̀. Bàbá mi lọ jẹ́ Ọlọ́run àgbàlagbà. Ọwọ́ ẹ̀ bàbá mi lọ jẹ́ Ọlọ́run àgbàlagbà. Ọ̀yá ẹni máa lè ṣe ẹni máa yẹ yan Olúwa ọ̀. Hallelujah. Èmi kò lè ṣe ọ́. Èmi kò lè ṣe ẹni máa yẹ yan Olúwa ọ̀. Bàbá èmi kò lè ṣe ẹni máa yẹ yan Olúwa ọ̀. Bàbá mi lọ jẹ́ Ọlọ́run àgbàlagbà.
tó fún mi gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ìrànlọ́wọ́ àánú rẹ̀ olúwa fún ẹ̀ṣẹ̀ mi ìbò bẹ̀rẹ̀ sí ní sọ fún olúwa bẹ̀rẹ̀ sí ní sọ fún olúwa ìwádìí ọlọ́run gbogbo àgbáyé ọlọ́pàá náà ìfẹ́ àti ìkẹ́kọ̀ọ́ ìwádìí ọlọ́run ilé sórí àwọn ohun ìkọ̀kọ̀ rẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ olúwa kò ní ṣe yìí dáríjì mi. Mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Mo bẹ̀bẹ̀ fún gbogbo ẹ̀ṣẹ̀ mi. Bàbá nítorí ẹ̀jẹ̀ rẹ̀, mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Dáríjì mi, Jésù. Bẹ̀rẹ̀ sí ní bá Ọlọ́run sọ. Bẹ̀rẹ̀ sí ní bá Ọlọ́run sọ. Bẹ̀rẹ̀ sí ní bá Ọlọ́run sọ.
gbogbo nǹkan wá lọ kó tó fura. Ó sùn ó ní bóun lásìkèjì lójú oorun wọ́n sì gbé ọwọ́ rẹ̀ méjèèjì lọ. Ìlú òyìnbó ló wà ó sì wà nílùú òyìnbó fún odidi ọdún mẹ́ta kò sì sí iṣẹ́. Wọ́n ti gbé ọwọ́ rẹ̀ lọ àlejò wọlé. Ó sùn ó sì ní lójú àlá pé ògiri ó ya ó jí ó wá lọ wọnú ilé rẹ̀ pé bóyá ògiri kan sán nínú ilé rẹ̀. Ọjọ́ kẹta ìyàwó rẹ̀ sì kó gbogbo ẹrù láì dà ó nínú ilé ó sì travel out. Ó wá lálejò kò wọlé bálejò báyìí wọlé tó ò fura wọn á kó gbogbo nǹkan tó ní bọ́ọ̀sì kó wọn lè kẹ́lẹ́ rẹ lọ. Pariwo dáadáa.
Ó yá,
náà fẹ́ wò wá kó o ní ìfojúsùn pé iṣẹ́ mi tá a bàjẹ́ nígbà tí mo sùn. Ó lè jẹ́ ilé ọkọ tiẹ̀, ó lè jẹ́ ilé ọkọ, ó lè jẹ́ iṣẹ́, ó lè jẹ́ ṣọ́ọ̀bù rẹ, ó lè jẹ́ sàtífíkẹ́ẹ̀tì rẹ, ó lè jẹ́ ẹ̀bùn rẹ, ó lè jẹ́ ìtẹ̀síwájú rẹ, ó lè jẹ́ físà rẹ, ó lè ro kó gbé pásítọ̀tù sílé, ó fi pa pásítọ̀tù yẹn dánú ẹ̀mí. Kò sí tó lè fi ṣe. Bí wọ́n bá sáǹpù ẹ̀ ní físà ẹ̀ nígbà tí ó bá travel wọ́n á ní fẹ́ẹ̀kì ló bá. Wọ́n pariwo ìwọ Jésù ohun náà bàjẹ́ nígbà tí wọ́n sùn. Ohun tó bàjẹ́ láyé mi nígbà tí wọ́n sùn. Ohun tí ọ̀la bàjẹ́ nígbà tí wọ́n sùn. Ọ̀yá gbà àtúnṣe. Wọ́n ní gbà àtúnṣe. Ọ̀yá gbà àtúnṣe. Lọ́pọ̀ Jésù ẹ̀sọ́ yẹn rà.
kọ ẹ̀mí